mo máa gbé àpótí ìbò gómìnà Ọ̀yọ́ màá sì wọlé o. Oríyọmí Hamzat ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo Oríyọmí Hamzat ó mà ti kéde síta pé òun yóò máa di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òun bá jáde o tó ń sì gbé àpótí ìbò lọ́dún 2027. Oríyọmí mà sọ èyí lásìkò tó ń fèsì sí ìpè kan tó mọ̀ wọlé sí ojú òpó rẹ̀ lórí ètò kan tó máa ń ṣe lórí rédíò rẹ̀. Èèyàn tó pe Oríyọmí lórí ètò náà ó mọ̀ ló má kíní lọ pé kó má gbìyànjú láti ní èròǹgbà láti jáde gbé àpótí ìbò gómìnà lọ́dún 2027. Ẹ má dáhùn èèyàn kan tí wọ́n ní Ọ̀yọ́ ń pè yín lóhùn o, irọ́ ni wọ́n ń pa. Ó tilẹ̀ jẹ́ pé òun máa ran ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ o, máa gbé ara rẹ lé wọn wípé wọn yóò dìbò fún ẹ lásìkò ètò ìdìbò, wọn kò ní dìbò fún ẹ o, má jẹ́ kí wọ́n tàn ẹ́ jẹ o. Kódà ní agbègbè tí o ti ní iléeṣẹ́ rédíò tí olóṣèlú bá gbé owó lọ síbẹ̀ wàá pàdánù níbẹ̀. Òtítọ́ ni pé èèyàn dáadáa ní ẹ tó o sì dáńtọ̀, ṣùgbọ́n àwọn aráàlú kò ní dìbò fún ẹ o. Nígbà tó ń fèsì, Oríyọmí mà wọ́gilé àmọ̀nà náà tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀rọ̀ ìtakoni báyìí kò lè mú òun yàbàrá nítorí òun gbàgbọ́ pé òun lè gbé ìgbésẹ̀ fún ara òun o. Ó ní ẹ má tì mí torí pé tẹ ẹ bá tì mí ó lè mú mi bínú jáde tí màá sì gbé àpótí ìbò gómìnà. Mo ní ọpọlọ tèmi, n kò fẹ́ gbọ́ irú àmọ̀ràn báyìí mọ́ o ní ayéláyé o. Tí mo bá du ipò kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀, màá dupò tí màá sì borí. Ẹ má sọ ìyẹn fún mi mọ́ o. Òun sọ fún mi wípé mi ò lè wọlé. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé o mọ ọkàn àwọn èèyàn tó fẹ́ dìbò fún mi ni? Òun fi àná òfin dájò ní ẹ má sọ wípé wọn ò lè dìbò fún mi mọ́. Mo lè bínú jáde o tí màá sì dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì dá mi lójú pé dandan ni màá wọlé. Oríyọmí Abdulrahman Hamzat òun mà ló mà jẹ́ ìlú mọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ àti ajàfẹ́tọ̀ọ́mọnìyàn tó ní iléeṣẹ́ rédíò tí wọ́n ń pè ní Àgídìgbo FM nílùú Ìbàdàn. Hamzat ó ní wọ́n bí ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá rẹ̀ ó ní Asimiyu Adékúnlé Hamzat, òun náà jẹ́ akọ̀ròyìn pẹ̀lú iléeṣẹ́ Nigeria Television Authority NTA. Hamzat ó lọ sí ilé ẹ̀kọ́ girama Ìrókò Community Grammar School kó tó mórílé ilé ẹ̀kọ́ gíga Ọ̀yọ́ State School of Science nípàdé. Bákan náà òun ló tún gba oyè dípúlọ́mà nínú geology láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe poli tó wà nílùú Ìbàdàn. Ó mà tún tẹ̀síwájú o láti gba oyè nínú ètò ẹ̀kọ́ mass communication láti ilé ẹ̀kọ́ Adéṣeun Ògúndóyin nílùú Èrúwà ní oṣù kọkànlá ọdún 2023. Hamzat mà tún gba ìwé ẹ̀rí láti ilé ẹ̀kọ́ gíga fáyẹ́tì ìlú Ìbàdàn. Hamzat wa ń sọ fọtafọta báyìí pé ẹ wò ẹ má tì mí o torí pé tẹ ẹ bá tì mí màá jáde, àwọn èèyàn dẹ̀ dìbò fún mi, màá dẹ̀ wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Oríyọmí Hamzat òun ló ń fèsì bẹ́ẹ̀ látàrí ẹnìkan tó ń gbà nímọ̀ràn. Àdúràgbòlùwà Tóyìn ló ń kàròyìn sí létí o látàrí Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ọjọ́ òní tí ń sọjọ́ ajé, gbogbo àpátábà ìlà máa rájé ná, òun là máa rájé lò, ìlà máa rájé pè rán níṣẹ́ o.